nígbà tó gorí àléfà ní nǹkan bíi ọdún kan sẹ́yìn ọ̀pọ̀ ló ń rò wípé gbogbo àwọn ìlérí àti àfojúsùn ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láti ṣe àtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn jẹ́ àlá lásán tí kò lè ṣẹ àti wípé bí yóò bá tilẹ̀ ṣẹ yóò gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò ní pàápàá jùlọ pẹ̀lú ipò tíjọba yìí bá ìpínlẹ̀ Ògùn àmọ́ ṣá pẹ̀lú ìdúróṣinṣin ìjọba yìí lórí àfojúsùn rẹ̀ àti àwọn akitiyan rẹ̀ ní gbogbo ìgbà láti ṣe àtúnṣe tó jọjú ìjọba yìí ti fi hàn wípé láàrin àsìkò ráńpẹ́ ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí ló ṣeé ṣe ó wá ń lọ sí ọdún méjì báyìí tíjọba tó wà lóde báyìí nípínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn gorí àléfà tó sì ti bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ takuntakun láti ṣe àtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn ọ̀pọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ yìí ló fohùn ṣọ̀kan wípé lóòótọ́ àti lódodo ìjọba yìí ní àfojúsùn rere láti mú ìyípadà tó dára bá ìgbé ayé àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn pẹ̀lú gbogbo àwọn ètò tí wọ́n ń fojú ara wọn rí gbogbo eléyìí ló tún jẹyọ nínú àwọn ètò pàtàkì márùn-ún ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tó sì jẹ́ wípé nínú ọdún 2012 tó rékọjá yìí gbogbo àwọn ètò yìí ló ti rí ọwọ́ ìjọba nínú àfojúsùn rẹ̀ fún ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn. kì í ṣe ìpínlẹ̀ Ògùn nìkan ló ń kojú ìṣòro àìníṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ní ìpèníjà ńlá yìí ti ń bá àwùjọ wa fínra ìdí nìyí tó fi jẹ́ wípé kó tó gorí àléfà ni gómìnà Ìbíkúnlé Amósùn ti ṣe ìlérí àti pèsè iṣẹ́ fún ẹgbẹ̀rún mẹ́wàá àwọn ọ̀dọ́ tí kò níṣẹ́ lọ́wọ́ ní kété tó bá dórí ìjọba bó ti jẹ́ wípé òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni gómìnà Amósùn bó ṣe gorí àléfà ló ti bẹ̀rẹ̀ àwọn ètò ìgbanisíṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan tó sì jẹ́ wípé nígbà tí ìjọba yìí yóò fi pé ọdún kan lọ́fíìsì ó lé ní ẹgbẹ̀rún mẹ́wàá àwọn tí kò níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ tí wọ́n ti wá ń rí iṣẹ́ kan tàbí òmíràn ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ìgbanisíṣẹ́ àti ìdánilókòòwò wọ̀nyí náà ló tún wáyé nínú ọdún 2012. fún ti àwọn òṣìṣẹ́ ẹ mọ̀ pé àgbà àwọn èèyàn sẹ́nu iṣẹ́ àgbà àwọn díẹ̀ náà sí ṣùgbọ́n nǹkan tá a ṣe ni pé àwọn ibi tí a ti nílò àwọn èèyàn la dẹ̀wà kọjú sí lọ́tẹ̀ kò ń ṣe pé akàngbá gbogbo èèyàn jọ tó jẹ́ àṣẹ wọn á wá ibi tá a máa fi wọ́n sí ibi tó jẹ́ pé a ti nílò wọn gangan làwọn á gbà wọ́n sí ní ẹ̀dà kejì àwọn tá a gbà yẹn a rí pé a fún wọn ní ìdálẹ́kọ̀ọ́ then fún àwọn tó tiẹ̀ ti wà lẹ́nu iṣẹ́ náà tẹ́lẹ̀ a ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo wọn láti rí pé wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe wọ́n dẹ̀ ṣe bó ṣe yẹ. bákan náà ló jẹ́ wípé lábẹ́ àwọn iṣẹ́ àkànṣe tíjọba ń gbé fún àwọn agbaṣẹ́ṣe jákèjádò ìpínlẹ̀ Ògùn àìmọye àwọn ọmọ ilẹ̀ yìí tún ni eléyìí ń pèsè àtijẹ àtimu fún ní pàápàá jùlọ àwọn ọ̀dọ́. síwájú sí ọ́fíìsì aya gómìnà ìyáàfin Olúfúnṣọ́ Amósùn náà kò gbẹ́yìn nínú akitiyan àti pèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ ilẹ̀ yìí eléyìí tún ni aya gómìnà tún ṣe pẹ̀lú ṣíṣe àgbàtẹrù ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ méjì pàtàkì kan fún àwọn ẹgbẹ̀rún kan àti igba akẹ́kọ̀ọ́ jáde tí wọn kò níṣẹ́ lọ́wọ́ láti gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tó wà nípínlẹ̀ Ògùn ètò pàtàkì náà tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìgbéga àwọn akẹ́kọ̀ọ́ jáde tí kò níṣẹ́ lọ́wọ́ ló wáyé nínú oṣù kẹrin ọdún 2012 níbi tí wọ́n ti kọ́ àwọn ọ̀dọ́ wọ̀nyí ní oríṣiríṣi iṣẹ́ ọwọ́ tí wọ́n lè máa fi jẹun. lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí tún ni wọ́n ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún wọn nínú oṣù karùn-ún ọdún 2012 tí wọ́n sì fún àwọn ọ̀dọ́ náà ní oríṣiríṣi àwọn irinṣẹ́ tí wọ́n lè fi ṣe iṣẹ́ tí olúkúlùkù wọn kọ́ pẹ̀lú ìwé ìsọ̀wédowó ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láti lọ fi bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. síwájú sí ìjọba yìí tún rí wípé àwọn òṣìṣẹ́ tí wọ́n ti fẹ̀yìntì ń rí owó ìfẹ̀yìntì wọn gbà lásìkò látìgbà tó ti gorí àléfà tó sì jẹ́ wípé lóòrèkóòrè ló tún ń san gbèsè owó ìfẹ̀yìntì tíjọba àná jẹ sílẹ̀. síwájú sí ìjọba yìí lábẹ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ tún rí dájú wípé wọ́n san owó àjẹmọ́nú àwọn òṣìṣẹ́ fún wọn lásìkò láì fi falẹ̀ rárá eléyìí tó tún jẹ́ kóríyá fáwọn òṣìṣẹ́ ìjọba yìí. fún nǹkan táwọn kan máa ń wò pé kò ń ṣe nǹkan bàbàrà bọ̀tà ti rí pé bàbàrà dẹ̀rí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ní owó oṣù àwọn òṣìṣẹ́ tó ń lọ déédé lẹ́yìn yẹn gan àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì náà tí wọ́n náà lọ déédé
tó jẹ́ tá bá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn ibòmíì la máa mọ̀ pé iṣẹ́ ńlá ni gómìnà wa ń ṣe fún wa tó jẹ́ wọ́n san owó oṣù wa déédéé bó ṣe tọ́ àti bó ṣe yẹ ṣẹ̀dẹ̀mọ̀ láti ilẹ̀ wa kán tiẹ̀ tó wọlé ńgbà tán yìí polongo pé kán dìbò fún láti sọ pé lórí ìyẹn o àwọn ò ní jẹ ẹnìkankan lówó wọ́n dẹ̀ ti rí pé fún bíi 20 oṣù tán ti wà lẹ́nu ẹ̀ ní ìsìn wọn tí jẹ ẹnìkankan ní kọ́bọ̀ lórí owó oṣù wọn tàbí nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tiwọn. bákan náà ni ìjọba yìí tún ṣe gbogbo ohun tó yẹ láti rí dájú wípé àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin rẹ̀ àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ rẹ̀ nínú ọdún 2012. láàrin ọdún yìí kan náà ni ìjọba gómìnà Amosun ní ìbámu pẹ̀lú ìmúṣẹ ìlérí rẹ̀ ní àsìkò ìpolongo ìbò kọ́ ọ́fíìsì tuntun fáwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yìí. tí gómìnà wa sẹ́nitọ̀ Ìbíkúnlé Amosun tó bá ti ṣèlérí fún yín nítorí o mo lè sùn lọ torí mo mọ̀ pé wọ́n máa ṣe kò sí pé ìtẹ́yẹ̀tẹ́mọ̀ àwọn ẹlòmíì tó bá ṣèlérí tán wá láwọn ò sọ bẹ́ẹ̀ gba àwọn ò sọ bẹ́ẹ̀ rí ní ìtẹ́bi ti bá wọn ṣiṣẹ́ fún ó ti lọ bí ọdún méjì báyìí wọn tó bá ti ṣèlérí wọn máa múṣẹ. ẹ rí pé NLC tí wọ́n kọ́ ilé wọn yẹn ìgbà kan tó ṣí ilé yẹn náà ti máa ń gbé nǹkan kan jáde fún wa lórí tẹlifíṣàn tó máa fi hàn wá ibi tán ti ṣèlérí fún wọn kán tiẹ̀ tó wọlé rárá ìgbà tán ṣe campaign ni wọ́n wá fi yẹn hàn wá wọ́n á tún fi ilé yẹn hàn wá pé wọ́n ti mú ìlérí wọn ṣẹ. bẹ́ẹ̀ ló dẹ̀ rí fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti ń ṣe tó bá ti sọ pé head of service ẹ̀ má wọlé àṣẹ báyìí mo ti gbà fún ọ máa ṣe wọ́n dẹ̀ máa ṣe náà kò tí ì sí kankan tó jẹ́ wọn tí ì ṣe. gbogbo eléyìí tó túbọ̀ tún wá ń ṣàfihàn ìdúróṣinṣin ìjọba yìí láti rí dájú wípé ó mú ìgbé ayé rọrùn sí i fáwọn òṣìṣẹ́ rẹ̀. ní báyìí lọ́dún 2013 àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu láti tún rí dájú wípé àwọn òṣìṣẹ́ rẹ̀ pójú òṣùwọ̀n láti lè máa ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. nínú oṣù kínní ọdún 2013 yìí ni wọ́n ṣe agbátẹrù ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan fáwọn akọ̀wé àgbà nílé iṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Ògùn tí ètò sì tún lọ lọ́wọ́ fún irúfẹ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. bọ̀ tó tún ṣe kókó ní ìsinmi pé a fẹ́ mú àwọn directors kan torí àwọn náà lọ tún máa di PS lọ́la so pé káwọn náà ká tiẹ̀ fún wọn ní challenges kan rí pé nǹkan tó yẹ kán ṣe wọ́n mọ̀ ẹlòmíì kan wò pé kò kú kàn mí kò kàn mí kán bá mọ̀ pé kàn wọ́n ní ìta tó máa ṣe lẹ́yìn yẹn àṣẹ tàwọn yòókù náà àwọn tá a ṣe gbà síṣẹ́ àwọn tó ti ń ṣiṣẹ́ ti pẹ́ gbogbo even kédà by kédà ẹ̀yin driver ni o ẹ̀yin engineer ni o ẹ̀yin auditors ni o ẹ̀yin accountants ni o oríṣiríṣi la máa ṣe fún náà torí àmọ́ pé tá bá bẹ̀rẹ̀ sí nírú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹlòmíì kàn máa wò pé nǹkan tí mo ń kú ṣe òwúlò fún ìjọba bá fẹ́ kí oníkálukú mọ̀ pé kékeré tó ṣe yẹn ti gbogbo wa náà ni. ní ọdún 2012 nínú àwọn ètò pàtàkì tí a kò lè fojú fò nínú àwọn iṣẹ́ àkànṣe tíjọba yìí gbé ṣe ní ìpèsè àwọn ohun amúlùúdùn wa. lábẹ́ eléyìí ni iṣẹ́ ìṣàtúnṣe àwọn ọ̀nà mọ́tò tó ti dẹnu kọlẹ̀ tẹ́lẹ̀ jákèjádò gbogbo ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ Ògùn wà. bákan náà ni ìjọba tún la àwọn ọ̀nà mọ́tò tuntun mìíràn tí wọ́n sì tún fẹ́ àwọn kan tí wọ́n fúnpọ̀ tẹ́lẹ̀ lójú sí i. ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ojú pópónà mọ́tò wọ̀nyí ni ìjọba yìí lábẹ́ ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ òdégbéṣe láàrin ọdún 2012 tí wọ́n sì ti parí àwọn kan níbẹ̀. lára wọn la ti rí iṣẹ́ fífẹ̀ ojú pópónà Ìbàrà sí ìta ẹ̀kọ́ sí Tòtòrò lọ sí Ṣòkòrì lójú di Oníbejì pẹ̀lú àwọn èròjà ìgbàlódé bíi ibùdókọ̀ èrò tó bá tòde òní mu iná mọ̀nàmọ́ná ojú pópónà tó fi dórí afárá ẹlẹ́sẹ̀ tó ní ọ̀yẹ́ nínú. ọ̀nà yìí ni ìjọba yìí ṣíṣọ lójú rẹ̀ ní oṣù karùn-ún ọdún 2012 tó sì jẹ́ wípé ní kété tí wọ́n ṣí ọ̀nà náà tán ni ìjọba Ìbíkúnlé Amosun tún gbé iṣẹ́ afárá mọ́tò alákọ̀ọ́kọ́ irú rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn fún agbaṣẹ́ṣe lójú ọ̀nà náà. láì fi àsìkò ṣòfò wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ náà tí wọ́n sì parí rẹ̀ láìpẹ́ láì jìnnà tíjọba yìí sì ṣíṣọ lójú afárá mọ́tò yìí ní ọjọ́ 24 oṣù kínní ọdún 2013. títí Tòtòrò tá a ṣe tí a dẹ̀ ṣí ní oṣù karùn-ún ọdún nígbà tí ìjọba ẹ̀ pé ọdún kan lórí oyè lẹ́yìn ìgbà tá a parí títì yẹn la tún bẹ̀rẹ̀ síṣẹ́ bíríjì tá a ṣe tó wà ní Ìbàrà bíríjì náà ti parí nísìn àwọn èèyàn ti ń gbà láti ọdún tó kọjá láti ibi oṣù kejìlá náà ti ń lo bíríjì náà tó ti ń kọjá lórí ẹ̀.
Pẹ̀lú eléyìí ìjọba yìí ní àfojúsùn láti ṣe irúfẹ́ ọ̀nà ìgbàlódé yìí sí gbogbo ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ Ògùn. Ìdí nìyí tó fi jẹ́ wípé nínú ọdún 2012 yìí kan náà ní ìjọba yìí sì tún gbé iṣẹ́ àkànṣe àwọn ọ̀nà mọ́tò 10 mìíràn yíká ìpínlẹ̀ Ògùn fún àwọn agbaṣẹ́ṣe. Iṣẹ́ sì ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu lórí àwọn ọ̀nà wọ̀nyí báyìí. Ní ọjọ́ 27 oṣù kọkànlá ọdún 2012 níjọba yìí fọwọ́ bọ̀wé aládéhùn fáwọn iṣẹ́ àkànṣe ojú pópónà wọ̀nyí pẹ̀lú àwọn agbaṣẹ́ṣe tí wọ́n gbé àwọn iṣẹ́ náà fún. Àwọn ọ̀nà yẹn ti bẹ̀rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yẹn rò pé ó rí ìgbà tó bá di kí wọ́n bẹ̀rẹ̀ sí da ọ̀dà ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀nà, kò rí bẹ́ẹ̀. Àwọn ọ̀nà yẹn ti bẹ̀rẹ̀ bí a ṣe di pé a wó àwọn nǹkan tá a fẹ́ wó tá a dẹ̀ ti kó wọn kó ńlẹ̀. Nǹkan tó kàn ní pé gbogbo àwọn bíi òpó náà ni o àbí pipe omi tó wà lábẹ́ ilẹ̀ tó bọ́ sójú ọ̀nà á láti kó wọn kó. Ìyẹn ni wọ́n ń ṣe lọ́wọ́ báyìí, kí wọ́n ń gbé òpó náà kó lójú ọ̀nà, wọ́n dẹ̀ tún ń gbé pipe omi à ń gbé kó ní àárín ọ̀nà à ń gbé sí ibi títì máa dé ní ẹ̀gbẹ́ ńsìn, òun ni wọ́n ń ṣe lọ́wọ́. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tún ń lọ náà nínú ọgbà àwọn òṣìṣẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn wà pé wọ́n á ti ṣe sílẹ̀ láti inú ọgbà wọn nínú yáàdù wọn kó tó di pé wọ́n á gbé wá sí ojú ọ̀nà, wọ́n á kàn máa gbé sínú ilẹ̀ ni. So kò ṣe kí wọ́n ṣe máa tò níbẹ̀, kò ṣe kí wọ́n ṣe máa ṣe níbẹ̀, wọ́n á ti ṣe sílẹ̀, wọ́n á kàn máa gbé sílẹ̀, wọ́n á dẹ̀ máa tò mọ́ra wọn ni. So ilé iṣẹ́ ń lọ ní ìjẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ̀ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀. Tí wọ́n bá dẹ̀ dé ìtòkù á rí pé iṣẹ́ ti ń lọ, wọ́n ti ń ṣe culvert lọ́nbẹ̀ tó ń ṣe lórí sáìtì ńbẹ̀, wọ́n dẹ̀ ti ń gbẹ́ foundation náà fáwọn bíríìjì wa. Bẹ́ẹ̀ náà tẹ́ bá dé àwọn ìlú tó kù, ẹ bá lọ sí Ṣàgámù, àwọn kọ̀ǹtráktọ̀ bẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́. Bẹ́ẹ̀ náà ní Ìjẹ̀bú Òde wọ́n ti ń sún àwọn òpó náà kó lójú tì, wọ́n ti ń sún wọn sẹ́gbẹ̀ẹ́ ńsìn láti jẹ́ kí títì tuntun tó bọ̀ kó ráyè lọ. So iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu, káwọn èèyàn ní sùúrù, wọ́n á bẹ̀rẹ̀ sí rí àpẹẹrẹ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ láìpẹ́. Lábẹ́ eléyìí tún ni iléeṣẹ́ yìí tún ṣe àtúnṣe iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ yìí eléyìí tó wà lábẹ́ iléeṣẹ́ náà. Kú náà bí iléeṣẹ́ panápaná àti tún gbéṣẹ́ wọn lárugẹ sí ara ní iṣẹ́ tuntun fún wọn. Àwọn mọ́tò wọn náà àtúnṣe àtún àwọn iléeṣẹ́ wọn ṣe, torí àwọn ibòmíì wà tí ó pé wọn ò ní ibi tí wọ́n ti máa rómi lò bíi borehole, àṣẹ borehole fún wọn. Iléeṣẹ́ wa náà ti àwọn Agbeyewo tó ń ṣe ètò mọ́tò pé ká wo mọ́tò kárí kí mọ́tò yẹn pé kó tó di kó bọ́ síìtì, ìwé ẹ̀ pé mọ́tò yẹn náà tún pé fún rẹ̀. Àwọn Agbeyewo wa náà àtúngbéṣẹ́ wọn lárugẹ, àtún àwọn iṣẹ́ wọn, ọ́fíìsì wọn àtún wọn ṣe, àtún wá ṣe àwọn tuntun fún wọn, àṣìkan ní Àgbàrá, àtúnṣìkan ní Ayétòrò. So àwọn kan tá a gbéṣẹ́ pọ̀ ní ọdún tó kọjá lélẹ̀. Lábẹ́ ìpèsè ohun amúlùdùn fún ìrọ̀rùn àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn, ìjọba yìí tún ra 500 àwọn ẹ̀rọ amúnáwá transformer tí wọ́n sì kó wọn dé ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ 25 oṣù karùn-ún ọdún 2012. Gómìnà Ìbíkúnlé Amósùn ṣíṣọ lójú àwọn ẹ̀rọ transformer náà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ètò tíjọba yìí fi ń sàmì ayẹyẹ ọdún kan rẹ̀ lọ́fíìsì. Níbi ayẹyẹ náà ni wọ́n ti pín àwọn ẹ̀rọ transformer náà fún àwọn ìjọba ìbílẹ̀ ogún tó wà nípínlẹ̀ Ògùn fún ìwúlò àwọn ará agbègbè kówá wọn fún ìgbádùn iná ọba tí kò ní máa ṣe ségesège. A kò lè fọwọ́rọ́ pàtàkì àyíká tó dára tó dùn wò sẹ́yìn rárá láwùjọ wa ní pàápàá jùlọ fún àlàáfíà àti ìlera àwọn ará àwùjọ. Ìdí nìyí tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú gbogbo ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú àyíká rẹ̀. Nínú ọdún 2012 tó rí kọjá yìí, ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká nílẹ̀ yìí ṣagbátẹrù oríṣiríṣi ètò fún ìlọsíwájú àyíká àti agbègbè wa. Lákọ̀ọ́kọ́ láti rí dájú pé àyíká ìpínlẹ̀ Ògùn mọ́ tónítóní ní gbogbo ìgbà, ìjọba yìí bẹ̀rẹ̀ ètò ìkólẹ̀ kódọ̀tí olóṣooṣù eléyìí tó tún wá fìdí rinlẹ̀ sí ní ọdún 2012. Bákan náà ni ìjọba tún fi ètò lélẹ̀ láti rí dájú pé wọ́n ń kó ìdọ̀tí táwọn ará ìlú bá lò jọ láwọn ilé ìtajà àti ilé ìgbé wọn lóòrèkóòrè. Àti jẹ́ káwọn èèyàn wa kó máa rí i pé nǹkan tí ìjọba yìí tó náà máa ṣe òun náà ló ń ṣe. So àti ní pé a fẹ́ sọ pé a ní kó máa sanwó fún pé à ń bá wọn tọ́jú ilé wọn, à ń wá kólẹ̀ wọn, nítorí pé a fẹ́ kán rí i pé à ń ṣe pẹ̀lú òótọ́, pé à ń ṣiṣẹ́ yẹn. Àwọn kan fúnra wọn ló máa mọ̀ wípé àsìkò ti tó pé kán ràn wá lọ́wọ́. Ìjọba tún ṣe àgbékalẹ̀ ilé ẹjọ́ alágbèéká láti rí i dájú wípé àwọn ará ìlú tẹ̀lé gbogbo òfin tó de ètò ìkólẹ̀ kódọ̀tí olóṣooṣù yìí. Wọ́n dẹ̀ ti fi lélẹ̀ pé ẹni tí ò bá ti ṣe ó ti dọ̀rọ̀ yàn tán bá ti mú
ó ń lọ sí ẹ̀wọ̀n nìyẹn tàbí kó gba ilé ẹjọ́. Tó bá dẹ̀ ti dé bí ilé ẹjọ́, ẹgbẹ̀rún 5 náírà ni wọ́n máa san. Ẹni tí ó bá dẹ̀ ti ní ẹgbẹ̀rún náírà 5 láti san, ó ń lọ sí ẹ̀wọ̀n oṣù 3 ni. A ti bẹ̀rẹ̀ eléyìí sí ní agbègbè Abẹ́òkúta ní bí oṣù 6 sẹ́yìn. A dẹ̀ ti mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ìjọ́ ta kọ́kọ́ bẹ̀rẹ̀, wọ́n lé ní 200 tí wọ́n mú. Ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ sanwó. Àwọn tí ò sanwó ju bí 2 lọ. Nígbà máa dẹ̀ di ọjọ́ Monday, wọ́n ti wá sanwó wọn. Ṣùgbọ́n nígbà tó di oṣù tó tún tẹ̀lé, àtúnmúyàn tó pọ̀. Àwọn èèyàn wá yánràn gan ni. Ṣùgbọ́n kan tí mo mọ̀ ní pé àwọn èèyàn tán bá ti rí ọkọ̀ tó máa gbé wọn, ẹkọ̀ tó dàbí ẹ̀wọ̀n gangan, èyí tó ń pè ní Black Maria àbí Green Maria, tán bá ti rí lọ́ọ̀kan báyìí, olúkálùkù tán bá ti pé wọ́n fẹ́ mú báyìí, wọ́n máa sá lọ ni. Pẹ̀lú ríra àwọn ẹ̀rọ tí wọ́n nílò bí àwọn mọ́tò akólẹ̀kódọ̀tí, panumọ́ ìdalẹ̀sí, máṣíìnì tí wọ́n fi ń kó ojú àgbàrá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n sì pín wọn káàkiri àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ògùn. Eléyìí tún dí ìṣòro omíyalé kù nípínlẹ̀ Ògùn. Lábẹ́ eléyìí, ilé-iṣẹ́ yìí rí i dájú wípé wọn kò fi ọwọ́ yẹpẹrẹ mú kíkó àwọn ojú àgbàrá omi táwọn ará ìlú kan ti dípa pẹ̀lú ìdọ̀tí àti líla àwọn ojú àgbàrá omi tuntun mìíràn láti lè dènà omíyalé yìí ní pàápàá jùlọ lásìkò òjò. Síwájú sí ilé-iṣẹ́ yìí tún rí sí ètò àti mú ẹwà bá ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì ń ṣe eléyìí ní gbogbo ìgbà ní pàápàá jùlọ lásìkò yìí tí àwọn iṣẹ́ àkànṣe lóríṣiríṣi ń lọ lọ́wọ́ nípínlẹ̀ yìí. Ilé-iṣẹ́ tó rí sí ètò àyíká yìí tó mú ètò pípèsè ààbò fáwọn àyíká ìpínlẹ̀ Ògùn lókùnkúndùn. So a fẹ́ máa wá gbin àwọn igi tá mọ̀ wípé èéfín ẹ̀ nísìnyí kékeré ni, ó dẹ̀ tún ní agbára láti ṣe iná tó máa fi ṣóúnjẹ ju àwọn igi tí wọ́n ń gé lọ́nsìn, wọ́n ń pè ní bambú. Bambú yẹn ẹ ti máa rí bọ̀, bambú tá fẹ́ gbìn kò ń ṣe bambú eré ìta ń rí níbí, special bambú láti ìlú òyìnbó ni, tí ó jẹ́ kó máa tóbi, ó tóbi ju ìta ń rí lọ́nbí báyìí. Ó dẹ̀ máa ń tètè wù, tó bá tún gé àtúnṣe máa wò padà. Ó kò dàbí àwọn igi tó ń gé ń bí jẹ́ bá ti gé báyìí kò ní wù mọ́. So nísìnyí ìjábá ṣe àwọn forest wa ń bì kan sí, a máa gbin púpọ̀ gan ní gbogbo senatorial district, so that àwa bẹ̀rẹ̀ sí ìyẹn náà máa tà fún àwọn ará tó ń ṣe èédú yìí. Pẹ̀lú gbogbo àwọn akitiyan wọ̀nyí, ìgbàgbọ́ wà wípé gbogbo àwọn ìwà tí kò bójúmu tó lè ṣe ìjàmbá fáwọn àyíká wa yóò dínkù gidi lọ́dún yìí. Gẹ́gẹ́ bí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà, ojúṣe ìjọba ni ìpèsè ètò ààbò fún ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú jẹ́. Àmọ́ ṣá, ipò tíjọba ìbíkúnlẹ̀ Amósùn bá ètò ààbò nípínlẹ̀ yìí nígbà tó gorí àlééfà kù díẹ̀ káàtó. A ní báńdì pẹ̀lú Lagos State and gbogbo àwọn nǹkan tí Fáṣọlá ṣe tó fi lé gbogbo wọn, wọ́n fẹ́ rò pé Ògùn State ló yẹ kó darí sí. Gbàtà gọ́ọ̀mẹ̀ntì sọ pé ibi ò gbà wọ́n, gbogbo nǹkan tá a kó pọ̀ tá a fi ń bá wọn jà tá a ń gbógun tì wọ́n, àwọn náà ti máa pé ibi ò rọrùn fún wọn, àti wọ́n ti tún sákùrù bí èsì. Lára àwọn ìgbésẹ̀ tíjọba yìí gbé láti kojú ìpèníjà ọ̀rọ̀ ààbò nípínlẹ̀ Ògùn ni ríra àwọn ọkọ̀ aláàbò àrọ̀bọ̀n 13 àti àwọn irinṣẹ́ ètò ààbò ti ìgbàlódé mìíràn, eléyìí tí wọ́n ṣíṣọ lójú wọn ní 20 oṣù kẹrin ọdún 2012 fún ìpèsè ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú. Ìjọba tún ra àwọn ọkọ̀ aláàbò mìíràn láti mú kí iṣẹ́ àwọn agbófinró túbọ̀ rọrùn sí i. Bákan náà ni ìjọba yìí tún béèrè fún àwọn agbófinró tó pọ̀ sí i lọ́wọ́ ìjọba àpapọ̀ láti wá kún àwọn tó wà nílẹ̀ lọ́wọ́. Ní ìmọrírì ipa àjọṣepọ̀ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ ńláńlá tí kìí ṣe ti ìjọba nínú akitiyan àti ìpèsè ààbò tó dájú fáwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn, ìjọba gómìnà Ìbíkúnlẹ̀ Amósùn tún ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ kan tí yóò máa rí sí ètò àpò owó kan tí yóò wà fún ètò ààbò nípínlẹ̀ yìí. Eléyìí ni ìjọba yìí ṣe lẹ́yìn tí wọ́n ti rí wípé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ti gba àbá náà wọlé tí gómìnà Amósùn sì ti buwọ́ lù ú. Ara ojúṣe ìgbìmọ̀ yìí ni láti máa mú àwọn àbá àti ọ̀nà tíjọba yìí fi lè rí dájú pé wọ́n pèsè ààbò fáwọn ará ìlú àti ọ̀nà tí owó fi lè máa wọlé fún ètò ààbò náà. Oṣooṣù là ń ṣe àpérò, là ń ṣe pàdé tí àwọn tó jẹ́ ọ̀gá àwọn ilé-iṣẹ́ tí wọ́n ń ṣe kò kárí ààbò ìlú, èmi ni ọlọ́pàá, èmi ni àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tá ń pè ní
state security service, èmi làwọn sójà. Oṣooṣù ni wọ́n wá ń fún wa ní wọ́n á sọ fún wa bí ọ̀rọ̀ ààbò ṣe rí wípé orí lọ́lẹ̀. A sọ wípé kò sí àwọn wàhálà kan, ṣùgbọ́n à ń gbìyànjú bí wọ́n bá ṣe ń gbìyànjú láti máa dàlúrú, làwa náà tún gbìyànjú jù bẹ́ẹ̀ lọ láti rí i pé àwa la máa lékè. Bákan náà ni ìjọba tún ṣe ayẹyẹ ìkówójọ pàtàkì kan láti lè pawó wọlé fún ìgbìmọ̀ náà fún ìpèsè ààbò ìpínlẹ̀ Ògùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ńláńlá tí wọ́n jẹ́ ti aládàáni tí wọ́n fi ìpínlẹ̀ Ògùn ṣe ibùjókòó ni wọ́n dáwó sínú àpò ààbò yìí níbi ayẹyẹ náà. Pẹ̀lú gbogbo eléyìí, gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ló nígbàgbọ́ wípé báyìí o àwọn lè fi ẹ̀dọ̀ lórí òróòró láìsí ìjáyà kankan. Àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn kò lè pa ọpẹ́ wọn mọ́ra fún bí ìjọba tó wà lóde yìí lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn ṣe ń fi gbogbo ìgbà mú ìlérí rẹ̀ ṣẹ fún wọn. Ìjọba Amósùn, ìjọba ọ̀gá Sínítọ̀ Ìbíkúnlé Amósùn ó dáa torí pé kí ni wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn síṣẹ́. 2 ní ọdún tó kọjá ní yíyá ẹ̀ a tún rí pé ìpínlẹ̀ Ògùn ó tún wà dáadáa. Ó wà òkè gbogbo àwọn nǹkan tí kò tíì sí ní Abẹ́òkúta wa. A rí i pé wọ́n ṣe bridge sí Abẹ́òkúta, aláìkẹ́ bẹ́ẹ̀. Ẹ wo àwọn ọ̀dọ́ wa tó bá kàwé tán tí ò ní síṣẹ́ tí wọ́n máa ṣerú fún àwọn èèyàn mìíràn. Ní wákàtí tí a wà yìí, iṣẹ́ tí wọ́n ti fún wa níṣẹ́, wọ́n ti ṣe ohun gbogbo fún wa nínú Ògùn state yìí. Èkejì nípa security tí à ń sọ, àwọn aláàbò, a rí pé ní gbogbo ọ̀nà ni a ti rí ààbò. Lẹ́yìn Ọlọ́run, a rí pé èyí ó ń jẹyọ nínú Ògùn state tí a wà yìí. Ìjọba Ìbíkúnlé Amósùn àwọn try, wọ́n gbìyànjú nínú gbogbo ìjọba tá a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ ọ̀kan, nítorí pé wọ́n sọ agbègbè wa di ńlá, wọ́n sọ di tuntun àti ẹ̀ ti dèkó. Torí kò sí kíní tí ó tó fáìn Èkó tí ó fáìn lọ́dọ̀ wa ń bí, pàápàá jùlọ bíríìjì, gbogbo oríṣiríṣi tá a ti ẹ̀ ń rí, kódà wọ́n ṣe bẹ́bẹ́ o, wọ́n gbìyànjú, wọ́n try, a dẹ̀ ń gbádùn wọn. Àǹfààní ẹ̀ ó pọ̀ gan, kò ní sí hold-up kankan mọ́ tó máa mú wa sílẹ̀. So a dẹ̀ rí i pé ó jẹ́ number 1 tá a máa kọ́ fojú rí ní Ògùn state ń bí, torí ẹ̀ pé inú wa dẹ̀ ń dùn ní ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tó bàbá bá ran gọ́fìnà wa lọ́wọ́. Ní ọjọ́ 16 oṣù kínní ọdún yìí, gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn àti àwọn ọmọ ìgbìmọ̀ rẹ̀ kan gùnlé àbẹ̀wò pàtàkì sáwọn ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ àkànṣe ojú pópónà káàkiri àwọn ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ògùn eléyìí tí wọ́n ń lọ lọ́wọ́ báyìí. Iṣẹ́ ojú pópónà náà ló ń lọ lọ́wọ́ ní pẹrẹu ní gbogbo àwọn ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ Ògùn. Lára àwọn ìjọba ìbílẹ̀ tí gómìnà ṣe àbẹ̀wò sí ni Ṣàgámù, Adó-Odù Ọ̀tà àti Ìjẹ̀bú Òde. What is happening in Lower Awela and the one that is happening in Abeokuta. Ìjẹ̀bú Òde, God's willing, by May, we expect that this bridge where we are, the flyover bridge, should be ready. And that's why I came this morning. All the contractors are here. Gómìnà tún lo àkókò náà láti tún fi dá àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lójú wípé ìjọba òun yóò tún rí i dájú wípé ó tún ṣe àtúnṣe àti líla titun àwọn ọ̀nà mọ́tò mìíràn sí ní àwọn agbègbè náà. Gómìnà tún sọ̀rọ̀ lórí iṣẹ́ wíwó àwọn ilé kan tó wà lẹ́bàá àwọn ọ̀nà náà láti lè fàyè gba fífẹ̀ àwọn ọ̀nà wọ̀nyí lójú. It's beyond compensation now. We need to thank them and commend their understanding because it's not easy. Houses, some of them are even older than me. Some are probably older than even my parents. But because when you look at when those roads were constructed, what are our population?
how many vehicles do we have on the road, which economy, what is our commerce. So now things is different. Gómìnà Ìbíkúnlé Amósùn gba ikọ̀ àwọn ọmọ ológun láti ilé ẹ̀kọ́ àwọn ológun tó wà ní Jájì nílùú Kaduna lálejò lọ́fíìsì rẹ̀ ní ọjọ́ 19 oṣù kìíní ọdún 2013. Nínú ọ̀rọ̀ rẹ̀, olórí ikọ̀ náà, Kọmọdọ̀ Kenneth Bọ́ládé John fi ẹ̀mí ìmoore wọn hàn sí gómìnà fún àdúrótì ìjọba yìí láti ìgbà tó ti gorí àlééfà fáwọn ọmọ ogun wọ̀nyí. Bákan náà ló ṣàlàyé pàtàkì àbẹ̀wò wọn. The objective of this visit, or rather of the tour, is to familiarize the students with the socio-economic and political issues that is fundamental to the development of the Nigerian state, to expose the students to the realities of the Nigerian environment as compared with theoretical knowledge gained through various lectures and studies. Ṣe àwọn àfihàn kan fún gómìnà. Gómìnà fi ìdùnnú rẹ̀ hàn sí àbẹ̀wò náà tó sì sọ̀rọ̀ lórí pàtàkì àbẹ̀wò ikọ̀ náà sípínlẹ̀ Ògùn. I like the theme that you've said, to diversify our economy. We're a monolithic economy which is not good for us. Going around like this will afford you the opportunity to know about our social, economic, cultural, even all sorts, let me put it like that. Bákan náà ni gómìnà tún ṣèlérí àdúrótì ìjọba rẹ̀ fún ikọ̀ náà. Fún ìbéèrè tàbí àlàyé, ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí, tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. Ọmọ Ògùn, Ìṣẹ̀yà.